Chief Sunday Igboho Òòṣà owó Ọbádámi bàbá yìí gbìyànjú wọ́n jáde láì tako ẹnì kankan o lẹ́yìn pé ẹnìkan ṣoṣo tí bàbá yìí tọrọ help lọ́wọ́ ojú President Bola Ahmed Tinubu lọ. Chief Sunday Igboho dẹ̀ jáde wọ́n bẹ̀ President Bola Ahmed Tinubu bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Lẹ́yìn ìgbà tí wọ́n padà yọ wanted kó lórúkọ wọn ẹni yóò wò pé ẹ kó wọn appreciate ẹni yìí ọmọ Yorùbá ni nà tòótọ́ òun ti fìgbà kan bú wọn rí bọ́ ọmọ ẹni òní burú títí ká lè fẹ́ kùn pàjẹ́ ṣebí kankan ni President Bola Ahmed Tinubu náà rí tí wọ́n fi yọ wanted kó lórúkọ tàwọn káwọn náà show appreciation. Bàbá yìí padà di camp wọ́n appreciate wọ́n náà wọ́n ṣe ẹgbẹ́ APC wọn wá kò ń ṣe pé wọ́n ń ṣe ẹgbẹ́ APC láti máa bá wọn campaign o bọ̀ kí ni mo rí inú ọ̀rọ̀ yìí ojú pé envy tí ò bá ti jẹ́ mi ni mo máa ṣe ẹlòmíì ò gbọ́dọ̀ ṣe òun ni problem OPC. One, ẹgbẹ́ OPC láàrin ìra wọn náà wọ́n bára wọn fà o ṣe mọ̀ pé group méjì ni wọ́n ìkan ti bàbá kọ́lọ́n fọ̀run kẹ́ wọn bàbá Fáṣẹ̀hùn OPC bàbá Fáṣẹ̀hùn àti ti ààrẹ Ìbà Gani Adams so àwọn OPC méjèèjì yẹn so àwọn ọmọ bàbá Fáṣẹ̀hùn wọn ò jẹ́ kí wọ́n tiẹ̀ jáde rárá tẹ́ bá rà àwọn ọmọ Fáṣẹ̀hùn ẹ rí pé wọn ò ń sọ̀rọ̀ so tó bá jẹ́ wípé OPC jẹ́ group méjèèjì ni competition máa wà àwọn tó máa wà á ti bọ̀ torí pé ẹni tí bí òun ló jẹ leader nsìn tó dẹ̀ ṣe yẹn sí tó dẹ̀ ṣe wà so ó jẹ́ káwọn ọmọ bàbá Fáṣẹ̀hùn kí wọ́n wò pé ok wọn ò ní nǹkan tó máa ṣe òótọ́ wọn ní leaders but àwọn gangan ò gbà fún Ìbà Gani Adams o àwọn OPC tí bàbá Fáṣẹ̀hùn wọn ò gbà fún Gani Adams gbogbo ẹnu mo fi sọ gbogbo ẹnu ẹ̀tọ́ wá lè sọ pé irọ́ ni mò ń pa màá gbá research màá mú kí lórúkọ ẹ̀ wá fún yín ìwọ tó bá kọ́ máa kọ fídíò kọ́kọ́ bá mi share tó bá nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá gbà tí ilẹ̀ Yorùbá bá máa fi bọ́ sí rọrùn wọn ni fi wá ṣàwátì olóyè Chief Sunday Igboho ọlọ́wọ́n ọba olójú ènìyàn abọ́ máa dáàbò bò yín aburú kéde tóbi oníṣẹ̀lẹ̀ sí yín. Bàbá yìí wá ṣe wọ́n di camp ẹjọ́ campaign APC mélòó ni Chief Sunday Igboho ti bá wọn lọ bọ́ tí bàbá yóò bá appreciate nǹkan tí President Bola Ahmed Tinubu ṣe fún wọn ó dàbí pé wọ́n jẹ́ abáramú orí jẹ ni wọ́n láwọn di camp wọ́n di camp ẹjọ́ ṣé campaign grad lẹ́tí ń rí wọn ẹ mọ̀ pé wá gbà kàrà wá gbà dùdùn òun lọmọdé fi ń mọ̀yàn bàbá yìí lo agbára tiwọn láti lè yọ Chief Sunday Igboho kó nu nǹkan tán wà wọn ò dẹ̀ béèrè anything Chief Sunday Igboho dẹ̀ wò pé káwọn show appreciation wọ́n wá ní pé ètò ààbò mẹ́ẹ̀ àwọn dẹ̀ ní agbára wọn ní capacity pé àwọn lè wọnú gbótó àwọn people yìí ṣé ó di ohun tí President Bola Ahmed Tinubu bá pè wọ́n fún ṣé ó di ohun tó bá ní wọ́n grass press conference wọ́n ṣe kinní kan tí bàbá yìí dẹ̀ mọ strategies tán lè lò láti lè track àwọn people yìí down ẹ wo bóyá ń ṣẹlẹ̀ náà ẹ wo ẹgbọ́n nǹkan tí Gumi sọ Gumi ní Nàìjíríà kò sí anybody tó ní right láti lè máa arrest bandits àbí láti máa go after them but bandits yẹn wọ́n lè kúrò láti north láti ilẹ̀ Haúsá kó dẹ̀ máa wá pààyàn ilẹ̀ Yorùbá bandits lè kúrò láti ilẹ̀ Haúsá kó máa wá pààyàn ilẹ̀ Yorùbá but Gumi ò dẹ̀ rí bí nǹkan burúkú Gumi ò rí bí nǹkan tí ò dáa Chief Sunday Igboho wa ń bí tẹ́ ẹ ṣe dé yo ọmọ Yorùbá lòun o tóun sì wà láyé òun ò ní gbà òun ò dẹ̀ ní nǹkan láti ṣe ojú pé kí President Bola Ahmed Tinubu tí àwọn lẹ́yìn lọ òun fẹ́ dá security network lẹ̀ bàbá yìí dẹ̀ dálẹ̀ wọ́n pè ní irú ẹkùn wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láti lè fún ẹ ìlọ́sẹ̀ ẹyọkan lọ sínú you know how much it take ṣé gbogbo àlà ń repo bàbá yìí dẹ̀ ń lo owó ẹ̀ so àwọn kan wá jáde ẹ wọ́rú bàbá wèrè yóò dẹ̀ yìí ẹni ọmọ ìmọ̀jẹ̀sí ni Sunday Igboho bàbá tẹ̀yìn tẹ̀mí mọ́ gbẹ̀yìn gan ju Ìbà Gani Adams gan lọ ẹ̀yin gangan bàbá tó ń sọ̀rọ̀ yìí àdàgbà má dànù yìí ó mọ̀ pé ẹ ju Ìbà Gani Adams lọ yes Ìbà Gani Adams is 56 years Chief Sunday Igboho is Chief Sunday Igboho is 53 years so kí nìkan tí ẹ fẹ́ mú jáde kò sí fíìmù tí Ìbà Gani Adams ti ṣe tí Chief Sunday Igboho rí kò dẹ̀ sí nǹkan tí Ìbà Gani Adams ṣe
tí Sunday Igboho mọ̀. So Sunday Igboho ń ṣe ọmọdé you understand this tó wáyé pé ojú ọmọdé ni ọmọ 50 ẹni tó ti wọ 50 tó ti sún tó ti lọ bá ó ti lọ approach 60 years ò ń ṣọmọ àná ẹ wá ń sọ ẹni sọ bí pé emergency ni Sunday Igboho tẹ̀ ń bá wí ẹ wá ń sọ bóyá ọmọ 30 years kan lẹ́ ń bá sọ̀rọ̀ àbí ọmọ 20 years kan ló jáde ló ń ṣe kí lórúkọ ẹ̀ ọmọ 30 years gan tó bá sọ̀rọ̀ gan irú ẹ̀yin yìí gan ò lè dùn tírú fídíò mo bá ń sọ̀rọ̀ irú ẹ̀yin tẹ́ ẹ̀rẹ́ lífà tẹ́ ẹ̀jámọ̀ kọ́kọ́ yẹ OPC lẹ́yìn àbátẹnujẹ lẹ́yìn ṣe tí OPC lẹ́yìn ṣe àbáyé ṣàtẹnujẹ ẹ̀ ń jà fún ibi tẹ́ ti ń jẹun nìna ibi tẹ́ ti ń jẹun lẹ́ ń jà fún náà ẹ̀yin tẹ́ ní gúrùpù OPC yìí gan náà láàrin ìra yín Fáṣẹ̀hùn ò gbà fún Gani náà àwọn gúrùpù Fáṣẹ̀hùn ò gbà fún Gani Adams ẹ̀tẹ̀rà sáńdíìsì so Sunday Igboho wá create network security network tó dẹ̀ ń front wọn tó ń lead wọn lọ sínú igbó lọ ṣe nǹkan tí ṣe pé wọ́n lọ sí party ẹ̀yin kan wá jáde wá ń ṣe bí kí lórúkọ ẹ̀wọ̀ bàbá àgbàlagbà àgbà òṣì àgbàrá dáradára àgbà òfò yìí ó dáa pé ẹ fẹ́ ṣe nǹkan tó jáde ẹ̀yin bàbá yìí ẹ̀yin bàbá tó yẹ pé ẹ mọ nǹkan tó kàn fún yìí so èèyàn wá ń wọnú igbó so Sunday Igboho one way or the other àwọn ẹbí kan ti ń benefit ẹ̀ tí ẹbí yín bá wà nú àwọn ọmọ tó kó lọ́yọ̀ state yẹn ṣé irú bàbá wèrè yìí máa jáde tó wáyé pé bí ẹ wà nú àwọn ọmọ tó kó àbí ọmọ ẹ wà ń bẹ ṣé bàbá yìí máa jáde tó wáyé pé ọmọ ẹ wà nú àwọn ọmọ tó kó ó máa jáde àbí kó jẹ́ ọmọ títí ẹ àwọn ẹni tó ń rescue ní Ìlọrin yẹn ẹni tí ṣe Sunday Igboho lọ rescue ní Ìlọrin yẹn kó jẹ́ ọmọ ẹni ṣé irú ẹ máa jáde ṣé pè fún. One thing I want to say is this àwa ọmọ Yorùbá àgbà pé President Bola Ahmed Tinubu wọ́n wà at fault láwọn area kan wọ́n náà kankan tó ń ṣe kí ó dẹ̀ da bóyá nípa fuel tó lọ sókè àbí nǹkan kan nípa epo tó wọ́n then cherry security yìí political strategy ni o security yìí political strategy political ni yes kò ń ṣọwọ́ president o ẹ jẹ́ ká wà honest pẹ̀lú ra wa then automatically Sunday Igboho àwọn nǹkan tó ń ṣe tí President Bola Ahmed Tinubu ò bá báàkì wọn ò ní go wọn ò ní lọ wọn ò ní lè wọnú igbó federal government support wà nù kan tí Sunday Igboho ṣe so ẹjọ́ nítorí tọ́lọ́run ìwọ tó bá nífẹ̀ẹ́ President Bola Ahmed Tinubu ó yẹ kó o lè mọ̀ pé Sunday Igboho dáwọ́ wú ìwọ tó bá dẹ̀ nífẹ̀ẹ́ Sunday Igboho ó yẹ kó o mọ̀ pé àtìlẹ́yìn president wà lórí nǹkan tí Sunday Igboho ń ṣe so ẹjọ́ nítorí tọ́lọ́run ẹ bá wa fún bàbá yìí náà ní support kẹ́ẹ̀dẹ̀jọ́ nítorí Ọlọ́run àwọn ọmọ Yorùbá ẹ má jẹ́ ká da ẹ̀tọ́ wa nù má jẹ́ ká da ẹ̀tọ́ wa nù President Bola Ahmed Tinubu mi ò campaign fún wọn mi ò ṣe ní ti but ìtàn sọ fún pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tí bàbá yìí fẹ́ ṣe ọdún 4 kò sí wàhálà Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa.